bí babaláwo bá jí á rántí ọpọ́n ọ̀fà, bí àwọn onígbàgbọ́ bá jí wọ́n á kúnlẹ̀ wọ́n á gbàdúrà, báwọn onímọ̀lẹ́ bá jí wọ́n á pariwo alihamdulilayi. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba pé a tún pàdé ní ọjọ́ tòní. Ikọ̀ aṣojú Oòduà tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí, gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé a fẹ́ máa gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. Gbogbo nǹkan tó bá ti jọ mọ́ àṣà òun la fẹ́ máa gbé lárugẹ, torí pé ọmọ ọkọ ni wá, àwa kì í ṣe ọmọ àlè. Wọ́n ní ọmọ àlè á máa fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀, ṣùgbọ́n nígbà tó yẹ pé ọmọ ọkọ ni wá, torí náà ló ṣe pé nǹkan tó jọ mọ́ nǹkan àṣà àti èdè Yorùbá ni a fẹ́ máa gbé ní arugẹ. Ẹ ti máa wọ ẹgbẹ́ mi, ẹ ní pé ẹ rí bàbá onífìlà abetí ajá ní ẹgbẹ́ mi, bẹ́ẹ̀ gangan náà ni ó rí. A ní kí a gbé wọn wá láti béèrè kan méjì ní ọwọ́ wọn, torí pé àwọn kan máa pòwe pé kí ni nǹkan tẹ́ ẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́, òun náà torí náà la ṣe gbé wọn wá sí ibà yìí. Fúnra wọn ni wọ́n máa dárúkọ wọn sí wa, wọ́n á sì kí wa ní àpapọ̀. Bàbá ẹ káàsán. Ẹ káàsán sá. Gẹ́gẹ́ bí àwọn èèyàn wa tí wọ́n ń wò wá nílé káàkiri gbogbo àgbáńlá ayé báyìí, ẹ jẹ́ kí wọ́n mọ orúkọ yín, wọ́n sì mọ ọmọ ìlú tí wọ́n jẹ́ ní pàtó. Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá lórí ìkànnì aṣojú Oòduà tẹlifíṣàn. Orúkọ tèmi ò yípadà, orúkọ tèmi ni Fẹ́mi ọmọ Ògúndèyí tí gbogbo èèyàn mọ̀ sí Fẹsẹ̀múlẹ̀ náà ni, gẹ́gẹ́ bí mo ṣe máa ń kira mi. Máa ní any other Fẹsẹ̀múlẹ̀ na follow man, any other Fẹsẹ̀múlẹ̀ na counterfeit, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Mo tún máa ń sọ pé gẹ́gẹ́ bí bàbá mi Adéwọlé Àlàó onílù ọlà tí ó lùlù fún Àlíájà Ọmọwúrà ṣe máa ń sọ. Wọ́n ní yóò fẹnu ẹ̀ oṣù jẹ, òrìṣà tó bá sọ pé tògún ò sí láyé mọ́ yóò fẹnu ẹ̀ oṣù jẹ. Kábíyèsí bàbá wa, ẹ ṣé gan, ẹ kú àtàárọ̀, a kí pé a pè yín ẹ sì wá. Bàbá, ọmọ ìlú gbogbo ní Fẹsẹ̀múlẹ̀. Ọmọ ìlú Abẹ́òkúta ni mí. So ìyá tó bí mi lọ́mọ jẹ́ ọmọ ìlú Ìbàdàn, bàbá tó bí mi lọ́mọ jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta. Sáìdì bo ní Abẹ́òkúta ní Ìlúgùn. Ìlúgùn. Ọmọ Ìlúgùn. Bẹ́ẹ̀ sì wá jẹ́ pé ẹ mọ̀ pé Ìlúgùn la máa pè pé Fẹsẹ̀múlẹ̀ ọmọ Ìlúgùn ni. Ẹ fún wa ní ẹsẹ̀ oríkì Ìlúgùn 2 sí 3. Mi mo rí kí Ìlúgùn o. Ó yẹ kẹ́ ẹ lè mọ̀. Ṣé ẹ mọ̀ pé ọmọ ẹ pé Ìlúgùn ọmọ aṣèdè sẹ́yọ̀? Ṣé ẹ mọ̀ Ìlúgùn ló ní ọmọ aṣèdè sẹ́yọ̀? Àwọn ètí ìṣiṣẹ́ débi ọ̀rọ̀ rárá. Kò ní bàjẹ́ ọ̀gá mi, kò ní bàjẹ́. Bàbá, gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí tí àwọn olólùfẹ́ wa tẹ̀sí tó ti kọ àwọn nǹkan tá a máa bí léèrè tí wọ́n ti kọ ránṣẹ́, báwo lè ṣe jẹ́ sí Àyìnlá Ọmọwúrà? Lákọ̀ọ́kọ́ náà mi ò jẹ́ bákan sí Àlíájì Àyìnlá Ọmọwúrà. Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ wọn. Àmín àmín. Àìsàn máa gbélé kan náà àtàn níbi kankan rárá, àkọ́jọ jẹ́ ọmọ Ẹ̀gbá náà. Ọmọ Abẹ́òkúta ni. Bàbá, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀dọ́ yìí, tẹ jẹ́ young age, tọ́jú oríṣi wà lórí lágbọ́ Ọlọ́run ẹ̀ ló pẹ́pẹ́pẹ́. Àmín àṣẹ. Kò sẹ́ni tó máa pọ́njú kúnú wa. Àmín o. Kí ló sún yín débi orin àwọn àgbàlagbà láti lọ máa jó sí àti láti máa gbé sórí ẹ̀rọ ayélujára? Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún béèrè tẹ́ bí mi léèrè yìí. Ṣé rí lákọ̀ọ́kọ́ náà láti ilẹ̀, mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò máa ń gbọ́ orin anyhow. So láti ilẹ̀ tẹ́lẹ̀ orin torí ìlú Èkó ni mo gbé dàgbà. Ìlú Èkó ibẹ̀ ni mo gbọ́njú sí. So àwọn orin tí wọ́n máa ń kọ, máa ń kọrin kan lórí Ajégúnlẹ̀, àwọn orin yẹn ni mò ń gbọ́ ńgbà yẹn. Àwọn gàlàlà. Àwọn gàlàlà, àwọn orin tí mò ń gbọ́ ńgbà yẹn nìyẹn. Kó tó di wípé iṣu kan ṣẹlẹ̀ ní láàrin èmi àti ẹ̀gbọ́n mi tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ ní Èkó ńgbà yẹn, tí mo fi padà wá sí ìlú Abẹ́òkúta. So ìlú Abẹ́òkúta tí mo wá dé, ibẹ̀ ni mo ti ń kọ́ṣẹ́ ní ibì kan ní ìlú Abẹ́òkúta ń bí báyìí. So ibi tí mo ti wá ń kọ́ṣẹ́ yẹn, mo ní ọ̀rẹ́ kan ńbẹ̀, ìyẹn jù mí lọ. Ilé tí mò ń gbé náà, mo tún ní ọ̀rẹ́ kan náà ńbẹ̀, ìyẹn náà jù mí lọ, ṣùgbọ́n a jọ ń ṣe ni. Ṣẹwárì tó wà nílé yẹn, òun ló máa ń gbọ́ orin Àyìnlá Ọmọwúrà. Tó dẹ̀ jẹ́ ọ̀dọ́ bíi tọ̀dọ̀ wa. Tó jẹ́ ọ̀dọ́ bíi tèmi, bọ̀ òun sì fi ọjọ́ orí díẹ̀ ju èmi lọ. Gẹ́gẹ́ bí mi dẹ̀ ṣe wà yìí, torí mo mọ ọmọ ẹni tí mò ń ṣe. Mo mọ̀ wípé mo mọ bí mo ṣe fi lé sí, mo mọ bí mo ṣe wà, mo mọ nǹkan tí mò ń face. So ọmọ wa jẹ́ ní tó jẹ́ pé mi ò lọ́rẹ̀ kọ́rẹ̀, ẹ lè bá mi ní àárín àwọn tó ń mugbó, ẹ lè bá mi láàárín àwọn ọmọ tó ń fa sìgá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ tó ń ro ẹ̀yìn. Tó wọ́n pé tí ọwọ́ ìjọba bá dé, àwọn tí wọ́n wà nílé wọn lágbára kankan láti sà. So mo jẹ́ nìkan tó yẹ pé mo rárá fira mi síbi tọ́wọ́ ń gbé. So àwọn ọ̀rẹ́ tèmi wá mú ìmórí pé kò sí wà burúkú láàrin wọn,
wọn ṣe àwọn ọmọ oníjàgídíjàgan, wọn ṣe ń tọ́lọ́pàá máa dé tó máa kọ̀ kó wá lójijì. So ìtò wà nílé yẹn wá jẹ́ tó ń gbọ́ orin Alhaji Àyìnlá Ọmọwúrà. Ìtò wà ṣọ́ọ̀bù yẹn náà jẹ́ ó ń gbọ́ orin Alhaji Àyìnlá Ọmọwúrà. Tí ìtò wà nílé yẹn tá bá ti jọ ń lọ síbi iṣẹ́ láàárọ̀, tó bá ti ń gbọ́ orin Àyìnlá Ọmọwúrà yẹn tó máa ń lo earpiece, tó bá ti ríbi kan tó fọ́ọ̀nì. Mo rántí orin kan tó gbé sí mi létí ń gbà yẹn, gbà èlèmi sì ń gbọ́ orin Adégúnlé Gàlàlà èlèmi máa ń gbọ́. Òun náà máa fi mí ṣe yẹ̀yẹ́ pé lórí wo ni èmi gbọ́ yìí. Bẹ́ẹ̀ bóun ṣe fi mí ṣe yẹ̀yẹ́ pé lórí wo lèmi gbọ́, bẹ́ẹ̀ lọ́dún máa fi ṣe yẹ̀yẹ́ pé àìró orin arúgbó orin ẹni tó ti kú ni. Láì mọ̀ pé orin legend ni. So ó wá ń gbọ́ orin kan jọ kan, ó wá gbórin yẹn sí mi létí, orin yẹn wá pálẹ́rìn gan pé Àyìnlá Ọmọwúrà sọ nínú orin yẹn wípé ẹ̀gbọ́n yín lu mágùn, àìtètè kí ó lè ń ké lóko kú iṣẹ́. Orin yẹn wá pálẹ́rìn, wá sáré gbé yẹ́pìsì yẹn sí mi létí. Wọ́n rò pé kí nìkan tí ó gbọ́ ní orin yẹn. Wọ́n á ní kó gbé yẹ́pìsì yẹn kó lè ti mi jà ẹ̀kọ́ ní àwọn arúgbó ni ó ń gbọ́. Òun náà ó ṣàfi mí lẹ̀. So ó ń gbórin yẹn lọ, ìtí wà ṣọ́ọ̀bù yẹn náà ṣáà ń gbórin yẹn náà, bọ̀ èmi ò ń gbọ́. Gbogbo ìgbà yẹn mo ti ń gbọ́ Fẹlá Aníkúlápó Kútì. Èmi máa fẹ́ gbá àwọn tó yẹ pé wọ́n máa kọ́ ọgbọ́n lẹ̀. Gbé wá dijọ́ kan nìyẹn. Ìtò wà ṣọ́ọ̀bù yẹn ó wá ń pè orin Àyìnlá yẹn nínú MP ìjọ kan. So bóyá wá ń pè orin Àyìnlá nínú MP yẹn, Adéwọlé wá lùlù kan, Adéwọlé onílù Alhaji Àyìnlá Ọmọwúrà. Bó ṣe lùlù yẹn, ẹni yẹn wá sọ̀túnmù ẹ̀. Ìtí mo sọ pé àjọ wà ní ṣọ́ọ̀bù yẹn. Bóyá wá sọ̀túnmù ẹ̀ yẹn, ó wá sáré jẹ́ kí n wà ní interest nínú orin ẹgbẹ́. So nǹkan tí ìlú yìí ó ní mínì tó sọ yẹn. Bó ṣe sọ̀rọ̀ yẹn, mo rántí orin yẹn tó ní ẹ kúrò ní títì, mọ́tò ń bọ̀, mọ́ ni ṣé nǹkan tí olólù yẹn sọ ni wọ́n ní yẹn. Mọ́ ni àwọn orin yìí pé ó ní mínì lóòótọ́ o. Bó ṣàṣe ń lùlù yẹn lọ, gá yẹn ṣáà ń sọ ìlú yẹn, bó ti jẹ́ pé àwọn kan tó ń sọ nílùú yẹn náà kò correct dáadáa, but ó wá ń jẹ́ kí n wà interested pé so ìlú yẹn náà tún sọ̀rọ̀. So mọ̀ pé ok àṣà àwọn èèyàn ṣáà, àwọn àgbàlagbà ṣáà jókòó mẹ́jọ yẹn, wọ́n ṣáà ń sọ̀rọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n wọ́n á ń sọ story Àyìnlá yẹn. Ibi tó tún wá jẹ́ kí wọ́n á ti fọ́ sínú orin Àyìnlá yẹn gangan ni pé bẹ́ẹ̀ nìkan ṣe máa sọ ni pé máníjà ẹ̀ ló pa. Wọ́n ní máníjà ẹ̀ ló pa, máníjà ẹ̀ ló pa kẹ̀. Wọ́n wá ní èmi dẹ́ jẹ́ nìkan tó yẹ kó máa ń tú orí social media gan. Mo lè sáré bọ́ sórí social media ní bá lọ search ẹ̀, bá lọ ka gbogbo story Àyìnlá látòkèdè àti bẹ́ẹ̀ ni mo ti wá ní ìfẹ́ sí orin yẹn. So bí wá dijọ́ kan mo wá ń lọ́bì kan, so ibi tí mo ti wá lọ mo wá ti rí memory card tí mo wá rí ẹ̀ bí mo yẹ máa ti bọ́ orí fóònù mi wá jẹ́ pé orin Àyìnlá àti orin Haruna Ṣọlá ni ló wà nú ẹ̀. Wọ́n gbà ó tiẹ̀ ti dà bí mo ṣe ń gbọ́ orin yẹn nìyẹn, àti bẹ́ẹ̀ ni mo ti nífẹ̀ẹ́ sí i. Bàbá ẹ ṣé ẹ kú àtàárọ̀. Lórí ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni a wà tí ẹ ti gbé ń gbọ́ wa. Ọ̀gbẹ́ni Fẹsẹ̀múlẹ̀ náà ní TV lórí gbogbo ẹ̀rọ ayélujára, àwọn ni a gbé wá sí orí ètò. Ǹjẹ́ ó tó bí oṣù mélòó lẹ máa fi ń há ábọ̀mù tàbí tíráàkì Àyìnlá Ọmọwúrà sórí? Torí pé a máa ń rí i pé táyìnlá tẹ́ bá ti máa ìmú orin yẹn, ẹ máa ń kọ́ tẹ̀lé, ẹnu yóò dẹ̀ máa ń tàsé, ó máa ń tó bí oṣù mélòó kẹ́ tó máa sórí. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé kò ń pé oṣù o. Ṣùgbọ́n àwọn orin yẹn mo ti ń gbọ́ tipẹ́. Ó lè dòjijì, mo lè máa gbóni lọ kí sáìdì kan ta sí mi lórí pé mo fẹ́ ṣe àárín ìjáde. Orin kan ló máa ń fún mi ní wàhálà tí mo máa fẹ́ ṣe, tó yẹ pé tí mo bá fẹ́ ṣe orin wàhálà ẹ̀ máa ń pọ̀ nínú máìmù tẹ́ ń rí yẹn. Òun níbi táyìnlá Ọmọwúrà tó bá ti ń kọrin, tó bá ti ń dárúkọ Lágbájá, tó bá ti ń dárúkọ Síkírù Adégbénró, bàbá Kàbírù, bàbá Àdìjá, tó ti ń kíyàn, tó ti dárúkọ bàbá Àdìjá, ìyàwó ọkọ Lágbájá, ọkọ Tàmẹ̀dù. Àwọn obìnrin yẹn máa ń adìyẹn ni ó máa ń jẹ́ pé máa ń gbọ́ dáadáa. Kásà sọ wípé tí má ṣàti fẹ́ ṣe orin yẹn, tó bá ti ta sí mi, torí pé mi kò lè ṣàdédé sọ wípé tí má fẹ́ lọ ṣe máìmù tẹ́lí tí mo máa ń ṣe yẹn, fídíò yẹn, mi lè ṣàdédé sọ wípé àmú fẹ́ lọ ṣe orin. Mi lè ṣàdédé sọ bẹ́ẹ̀, mo lè máa gbọ́ orin lọ, mo lè máa gbọ́ orin lọ báyìí, mo lè máa gbórin Àyìnlá Ọmọwúrà lọ báyìí. Sáàdì yẹn kàn máa ta sí mi lórí ni pé spirit yẹn kàn máa wọnú mi ni papọ̀ gbà mo gbọ́dọ̀ ṣe orin yẹn làwọn máa mú mi lára bíi pé kílẹ̀ ti mọ́. Kódà tílẹ̀ bá ti mọ́ gan bí tí mo máa ń kórin iṣẹ́ sí gan, tí màá tètè rí kọ́kọ́rọ́ gan, máa bá àwọn tájọ́ ń ṣe kíní ẹ̀gan jà pé bó ló gbà lọ́ba ìpínlẹ̀ tó ti tètè di àgbà tí máa tó ṣe sáìdì ibẹ̀ yẹn kára mi tó balẹ̀. Ẹ̀dẹ̀ máa wò wípé orin tí mo máa ń máìmù yẹn, ẹnu mi máa ń dọ́gba pẹ̀lú àwọn orin yẹn, nítorí kò ṣiṣẹ́ kékeré. Èmi ni máa ṣe elégbè, èmi ni máa ṣe Àyìnlá Ọmọwúrà, èmi máa ṣe onílù. Kó tẹ̀ tó di pé mo ṣe onílù, ẹnìkan ló ń ṣe onílù tẹ́lẹ̀ kó tó di pé èmi wá ṣe onílù. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ onímáìmù yẹn gbà yẹn náà, èmi máa ń ṣe bí
bí eré èmi má ṣe bíi pé mò ń ṣeré ni bíi pé pé mo kàn ń ṣeré mo kàn lè lọ kó gbogbo jàǹkárí wọkàn sọ́run máa kàn kó jàgàjàgà sọ máa ṣe so mi lè rántí ẹni yẹn mọ́ àfi ẹni yẹn ló lè rántí mi ẹnìkan ló kọ́ pè mí jọ́kan pé pé èyí tó fi máa ń kó gbogbo kinní sọ́run yẹn ó ṣe máa ṣe gangan bíi pé wọ́n gangan ni Àyìnlá so pé kó jókòó kó múra gidi má máa kó gbogbo kinní yẹn sọ́run mọ́ bí mo dẹ̀ yé tẹ̀lé àmọ̀ràn ẹni yẹn kọ́lọ́ bá adẹ́nu yẹn sí fẹsẹ̀ múlẹ̀. Àwọn orin wo lẹ tún máa ń gbọ́ lẹ́yìn orin Àyìnlá Ọmọwúrà? tí màá gbọ́ orin Àlíhájà Àyìnlá Ọmọwúrà mo máa gbọ́ orin bàbá wa Haruna Ìṣọ̀lá mi ò ń gbọ́ hip hop. Kí ló dé tẹ̀ kí n gbọ́ hip hop? Ṣọ́wọ́n ní hip hop ṣẹ́yìn ni. kì í ṣe pé bí àwọn ní hip hop kì í ṣe pé bí àwọn ṣẹ́ mi o mi ò kàn ní interest nínú ẹ̀ mi ò gbọ́ hip hop rárá ṣùgbọ́n àwọn hip hop wà tó yẹ pé ẹ lè sọ fún mi pé ta ló kọrin mo lè sọ fún mi alágbájá báyìí bí pé mo kàn ń wo orí fóònù lọ mo rí orin yẹn normal náà ẹ mọ̀ pé celebrity ni wọ́n máa mọ̀ fún ọlọ́kọ̀ nǹkan báyìí bọ̀ sí pé kí wọ́n á kọ̀ jókòó kí n gbọ́ orin hip hop látòkè délẹ̀ mi ò lè. But àwọn hip hop mi wà lẹ́ pé téèyàn bá gbọ́ máa ń kọ́yàn lọ́gbọ́n abẹ́yìn lẹ́kọ̀ọ́ ní interest lórí gbogbo hip hop. ṣé rí ẹ má jẹ́ kí n parọ́ fún yín kì í ṣe gbogbo àwọn orin oní hip hop ló máa ń kọ́yàn lọ́gbọ́n. Bẹ́ẹ̀ni. ok ẹ jẹ́ ká wo orin Àlíhájà Àyìnlá Ọmọwúrà kan ẹ mọ̀ pé látàrọ̀ tí a ti ń sọ̀rọ̀ àti ìkọ́ mi tí kọrin Àlíhájà Ọmọwúrà kankan rárá. báwo ṣe yára tó lẹ́yìn ẹ̀fẹ́ rí núrù rírìn níbi tó lọ. ọ̀rọ̀ kíkẹ́ àní tó wáyé kí ò lówó lọ́wọ́ onígbọ̀ òun kò ráyé wá. ṣùgbọ́n kì í má nígbà núrù nínú ìdájọ́. owó ní ìbò ní òtítọ́ ni. bàbá ìbà lọ́kọ́ bí ìbò ni. níbikíbi tó bá bàbá lóde. àti àyíké lórí òòrùn dé nìkan lóore. ọmọ ìdáni ìyá tí ẹ ní lárí ìlẹ́dẹ̀. àgbà bí abẹ́ òkúta. abáyọ̀wé tó pa òògì. àgbà bí bára àdúgbò ìyàgò mímú. kábíyèsí ọmọ ńláńlá. nígbà tó wá dé àárín kan Àlíhájà Àyìnlá Ọmọwúrà ó wá báǹsì padà sí ibi ẹ mọ̀ kó sọ pé ẹni tó bá wá sílé ayé tí ó bá lówó lọ́wọ́ kò ráyé wá nínú volume 13 ìṣe ilé nígbà tó dé àárín kan ló wá ní ọ̀rẹ́ tí mo ní ilé ò ṣe é fagbára kọ́ ẹ mọ̀ pé ó ló sọ pé ẹni tó wáyé tí ó bá lówó lọ́wọ́ lọ́wọ́ ra ẹni tó bá gbọ́ orin yẹn gbà yẹn á wò pé àfi kí n lọ ṣe nǹkan báyìí kí wọ́n lè lò ẹni tó bá báwo ni wàá rí volume 13 tó wá yẹ pé ilé ò ṣe pé ọ̀rẹ́ tí mo ní ilé ò ṣe fagbára kọ́ túláàsì ò ṣe é ra mọ́tò ẹ lọ gba kámú ọ̀rẹ́ mi tó ṣe rú ẹ̀ ó dé wájú adájọ́ tí a bá lọ wo àwọn orin oní hip hop nísìn ẹlòmínì tó kọ̀ lè kọrin pé ẹ̀kẹ́ ṣògùn owó. ó ti ẹ̀ pọ̀. kò sí nǹkan tí wọ́n fẹ́ mú nínú àwọn orin ẹlòmíì kì í ṣe gbọ́n náà lọ kí n kọrin gidi o àwọn akẹ́kọ̀ọ́ ń kọrin gidi nínú wọn o ṣùgbọ́n mi ò kọ́ ní interest sí orin hip hop rárá. tábáníkàwò ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó máa tọ́dún mélòó tó ti bẹ̀rẹ̀ sí ní máìmù orin Àyìnlá Ọmọwúrà yìí. ó ti ń lọ bíi wọ́n á sọ pé bí nǹkan bíi 5 years ṣá. ọdún 5 sẹ́yìn. ọdún 5 sọ́dún 4 àti ààbọ̀. nítorí pé kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní máa máìmù àti ibì kan ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. so mo kọ́kọ́ kó picture gbogbo Àyìnlá Ọmọwúrà jọ ṣùgbọ́n nǹkan tó pọ̀ jẹ́ kí fídíò tọ̀dọ̀ tèmi fi yàtọ̀ ni wípé tèmi bá ti ń máìmù orin yẹn èmi máa ń kọ lírísì yẹn jáde yẹn síbẹ̀ nítorí pé lírísì yẹn ọkàn ni most àwọn èèyàn fẹ́ gbọ́ àwọn èèyàn ti kórìíra Àyìnlá Ọmọwúrà dáadáa so àwọn mi ò mọ̀ tí mo kọ́ tí Àyìnlá Ọmọwúrà ń sọ wọn gbé dáadáa nínú ìlú yẹn tàbí lírísì yẹn so mo tún wá gbá research débi ìlú débi pé màá tún wá máa túmọ̀ ìlú ẹlòmíì ó kàn máa rí Tádé Wọlé Balógun gúgẹ̀ngẹ̀ngẹ̀n ẹlòmíì máa wọ̀ pé àbíyá ọkọ̀ lù lásán ó dẹ́ nìkan tó sọ so àwọn nǹkan ẹ̀rì mi wá rò papọ̀ pé àwọn èèyàn ọmọ tí mo kọ́ tí àwọn bàbá yìí tí wọ́n ń sọ àti nǹkan tí wọ́n ń lù òyà tí èmi bá gbé tọ̀dọ̀ tèmi gba báyìí pé bí mò ń kọ́ tí mo lọ ń gba research lórí ẹ̀ tí mò ń túmọ̀ ìlú yẹn ó tún máa jẹ́ kí iṣẹ́ tọ̀dọ̀ tèmi kó tún wà unique yàtọ̀ sáwọn rẹ̀ fẹsẹ̀múlẹ̀ fẹsẹ̀múlẹ̀ ṣe mọ̀ pé èmi àti àtàwọn tó wà lẹ́yìn kámẹ́rà ló wà mí báyìí àwọn tó tẹ̀ ń wà lé wọ́n ń gbọ́ wa báyìí láàrin èmi àti ẹ má parọ́ o kí ni nǹkan tẹ́ máa ń mu tàbí kí ni nǹkan tẹ́ máa ń lò tẹ́ bá fẹ́ ṣe fídíò tẹ́ máa ṣe yẹn ẹ má parọ́ ẹ sọ tòótọ́ o ṣe mọ̀ pé kò sẹ́ni tó máa mú yín sí kí ni nǹkan tẹ́ máa ń mu tàbí kí ni nǹkan tẹ́ lò tẹ́ bá fẹ́ ṣe àwọn fídíò sí yẹn. ṣẹ́rí ẹ má jẹ́ kí n parọ́ fún yín lóòótọ́ ti má sọ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn àwọn ẹlòmíràn wọn ti ní bìlífù náà bẹ̀rẹ̀ mi fẹ́ sòótọ́ kẹ́ ẹ sòótọ́ fún wa náà tí má fẹ́ lọ ṣe nǹkan tí mò ń ṣe yìí
mi ò mú nǹkan kan bí mo ṣe wà gan mi ò mutí mi ò mu gbó mi ò mu sìgá lóòótọ́ àwọn ẹ̀kìn nǹkan tó lòdì náà ni kò dẹ̀ tún lòdì nítorí ṣàṣà làwọn tó ń wà gan tí wọn kì í mu sìgá tó kì í mutí tó kì í mu gbó ṣùgbọ́n èmi mi ò mutí mi ò mu sìgá mi ò mu gbó mi ò dẹ̀ mú ẹni tí máa fẹ́ lọ ṣiṣẹ́ yẹn ọlọ́pọ̀ fi spirit yẹn sí mi lọ́kàn ní débi pé tí má ti fẹ́ lọ ṣe tí kìlẹ̀ bá ti wọlé mi báyìí. bí pé passion ti gbé yín wọ̀. ẹ mọ̀ kí ni mo kàn rí pókà ọ̀dà bí pé ọlọ́run ló rán mi pé ọmọ yìí máa ṣe nǹkan yìí. pé máa ṣe nǹkan yìí pé wọ́n ni mo fún láàrin pé kó máa ṣe ìyẹn nípa Àyìnlá Ọmọwúrà ọlọ́run kọ̀ fún mi sínú ẹ̀ ni nítorí pé táwọn mi bá máa san ọ́ lè máa ní ó ń ṣe kíní kan owó kan àbí nǹkan kan tó yẹ pé torí owó lè àwọn kan tó yẹ pé pé bóyá torí owó lè ṣe nǹkan yìí tó yẹ pé torí owó lè ṣe bẹ̀rẹ̀ láti lẹ̀ ní ọ̀lẹ́ mọ̀yàn nítorí pé ọmọ pé tíyàn bá ti ṣe lè tí yóò bá ti rówó mẹ́ afẹ́ padà sẹ́yìn tí ó ti yẹ tí yóò bá sọ pé nǹkan tó ń fẹ́ máa ṣe yìí o torí owó gangan lòun fẹ́ fi bẹ̀rẹ̀ láti lẹ̀ Ọlọ́run jẹ́ kó rí nǹkan kan bẹ̀rẹ̀ èmi kàn ṣe pẹ̀lú passion pé mo kàn like orin ìgbà tí mò ń ṣe mo kàn rí pé àwọn èèyàn kan like nǹkan yẹn ó ti ń di wípé bá mi send account number jẹ́ kí n fẹ́ 5,000 kó fi ra data wá jẹ́ nǹkan tó jẹ́ pé ó fún mi ní encouragement láti continue lọ́dún náà. àwọn ọ̀rẹ́ yín tí wọ́n jẹ́ kí ẹ like orin yẹn ìjẹ́sọ́ọ̀ṣì wà ní láti máa gbọ́ Àyìnlá yẹn àbí àwọn náà ti bọ́ sórí hip hop láti máa gbọ́. ṣe wá rí àwọn tí mo wá ń sọ ẹ̀ gangan àwọn gangan wọn wá ń sábà gbá Àyìnlá mọ́ wọn sábà gbá Àyìnlá mọ́ ó ti yí àwọn kan náà ní èmi máa ń surprise mọ́dọ̀ lápẹ́ àwọn táwọn gbá Àyìnlá gan ṣe gbọ́n tí wàá jẹ́ pé gangan tó yẹ pé òtí ẹ̀ wá ń gbá Àyìnlá tẹ́lẹ̀ ló wá di pé ó wá di máa lò sí díẹ̀ pé ebi ló máa kú sí ọkọ̀ báyìí. fẹsẹ̀ múlẹ̀ ní tilẹ̀ tọ́lọ́hún báwo lẹ ṣe máa ń ṣe àwọn fídíòsì tẹ máa ń ṣe. bí mo ṣe máa ń ṣe ibi tí báwo ń bẹ̀ gangan. nítorí ẹ máa ṣe Àyìnlá aṣọ ọ̀tọ̀ lẹ máa wọ̀ ẹ máa ṣe onílù aṣọ ọ̀tọ̀ lẹ máa lò ẹ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ aṣọ ọ̀tọ̀ báwo lẹ ṣe máa ń ṣe. ṣé ẹ rí gbogbo nǹkan yẹn náà tí má sọ fún yín pé mo kàn mọ bí àwọn nǹkan yẹn ṣe wá irọ́ ni mo pa but àwọn nǹkan yẹn wà lọ́wọ́ creativity so tá bá ti set camera normal náà torí kíní ẹ iṣẹ́ wàhálà ńlá gan ni o iṣẹ́ wàhálà làwọn fídíò tẹ́lẹ̀ tí mo kì í ṣe nǹkan tó yẹ pé bóyá ẹ̀yẹ̀ kan lásán kan lè bọ̀ síbẹ̀ kò sáré ṣe é. tó bá gbọ́ táwọn olóyìnbó wọ́n máa sọ pé no be child play kì í ṣe eré ọmọdé rárá nítorí tí má fẹ́ ṣe orin yẹn tẹ́ bá rí nínú kámẹ́rà yẹn èmi kankan fúnra mi gbà mo máa ń wo fídíò ara mi débi pé tí má ti ń wo fídíò yẹn máa dàbí pé èmi kọ́ ni mo ṣe. gbèsè mi náà mo tẹ̀ ṣe lé ìṣá nípa ìjà ọ̀rọ̀ bí máa wo ẹnu mi mọ́ orin yìí mọ́ ọ̀gá báwo ni mo ṣe ń pọkùn ní tẹ̀lé kínní ó gbọ́ pé ní tí má ti set kámẹ́rà báyìí tí orin yẹn bá ti bẹ̀rẹ̀ ó lé ní Rasaki Ṣẹ́gojú ọ̀nà ló jìn tí mo pẹ́ láti pè ẹ́ kó má fi bínú ọmọ Ṣómadé jọ̀wọ́ o ọmọ Ṣómadé jọ̀wọ́ o ọmọ ẹ̀rù òbodò bàbá kò búra mi orí tó kẹ́ ṣó ti tí má ti ń kọrin yẹn lọ ọ̀tọ̀ ni máa kọ́kọ́ ṣe Àyìnlá délẹ̀ máa ṣẹ̀ tí wàá ṣe elégbè mi ò dẹ̀ gbọ́dọ̀ ẹnu ìjẹ́ gbọ́dọ̀ ṣe àṣẹ. àwọn mi máa wò pé bí àmọ́ ń wo àwọn nǹkan yẹn nínú ìwé ni kò possible kí n gbéwèé lẹ́bẹ̀ẹ́ kí n máa wo kámẹ́rà pé mò ń wo ìwé nínú kámẹ́rà. confam. so kíní yẹn iṣẹ́ ọpọlọ ni àti iṣẹ́ wípé nǹkan tí mo fẹ́ ṣe tí má ti tan kámẹ́rà lẹ̀ báyìí mo lè máa kọ́ nọ́mà láì tan kámẹ́rà kó máa tà sí bọ̀ tí má fi lè tan kámẹ́rà bá gbogbo ọpọlọ mi báyìí gbogbo orí mi báyìí gbogbo ìṣẹ́ mi báyìí gbogbo ìṣẹ́ ní bu lórí iṣẹ́ yẹn gan ni. ìdí kíní yẹn ni máa wà tí má ti ń rí kámẹ́rà tí orin yẹn ti ń lọ báyìí ẹni mi ò lè gbọ́dọ̀ tà sí. orin kan wà jẹ́ pé mo ṣe ń gbà kan mo ṣe lírìsì orin yẹn gbà kan nígbà tí mo dẹ̀ ṣe tán báyìí mo dẹ̀ dorí kodò fún bíi 30 seconds báyìí tí mo dẹ̀ mí òun ni orin kan tí Àyìnlá Ọmọwúrà kọ nínú volume 13 ṣe lé side b ó ní ẹ̀wà gbórin tó dá o lẹ́nu Àyìnlá Wáyédì tìyẹ́ pọ̀ ọkọ̀ Olúkẹ́mi ṣẹ̀ ń gbóhùn àǹjọ̀nú elégbè o àrófẹ̀yìntì òun wò ṣe ìdáná igi mú sorí kodò òun wò ṣe ẹyẹ nínú oko máa bá owó ni kò tí ì pọ̀ anigilájẹ́ Àyìnlá tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn kì í jórí ìmàdò adẹjórí ìmàdò àwùjọ kùmọ̀lá kì í dé o ẹgbẹ́ tí ẹgbórin ìbílẹ̀ iṣẹ́ kò máa wọn ènìyàn eléré bá lọ wáṣẹ́ kò máa sinmi ẹnu ohun lé wọn kò tí ì dẹ̀yìn ẹ̀wá gbórin tó dá o lẹ́nu Àyìnlá Wáyédì ṣé wàá níbi tẹ́lẹ̀ gbé yẹn lásán kíní kan spirit kọ́kọ́ wọnú mi níjọ́ yẹn ni mo kọ́ ẹ báyìí ẹ̀wà gbórin tó dá o lẹ́nu Àyìnlá Wáyédì o tìyẹ́ pọ̀ ọkọ̀ Olúkẹ́mi o ṣe ń gbóhùn àǹjọ̀nú elégbè o ṣó ti yẹn ṣé wọ́n ti wá ṣe kíní ẹ̀tọ́ gbogbo ẹ̀mí mi ti wá lórí. gbogbo ẹ̀dọ̀ tí wá sókè. nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ṣe iṣẹ́ Àyìnlá Ọmọwúrà yẹn
ẹ̀yin àtọmọ kékeré kan ló ń ṣe bí òun nílùú báyìí nígbà yẹn àwọn fáǹsì yín wọ́n ní kábí lè pé níbo lọmọ kékeré yẹn wà. Ṣé rí gẹ́gẹ́ bí àwọn Yorùbá wọ́n ní ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. bẹ́ẹ̀ ni bàbá. ẹ mọ̀ pé tí àwọn méjì bá ń ṣe nǹkan lórí social media táwọn èèyàn bá ti mọ̀ wọn tíṣù bá wáyé láàrin wọn wọ́n máa gbé sórí social media. ẹ mọ̀ kó máa gbé sórí ẹ̀ gbé alágbájá o wọ́n ti ní òṣèlú gangan. nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ mo pé kò nídìí kí mo fẹ́ gbé nǹkan sórí social media tí mo gbé bí yẹn béèrè lọ́wọ́ mi ni mo sàwọn mi máa ń kọ́mẹ́ǹtì gan lábẹ́ kọ́mẹ́ǹtì pé where is that guy tó máa ń lùlù yẹn pé kinní kan ṣẹ́rọ̀ ọmọ yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹni tó lórí afẹ́fẹ́ láwọn. ẹnu ọ̀yẹ́ kọ̀ aṣọ bímbé. ṣẹ́rí èmi ni kò ń ṣe ọmọ tó yẹ kó ní interest nínú iṣẹ́ yẹn rárá àwa tá à ń ṣiṣẹ́ yẹn apọ̀ kọ́mẹ́dì là ń ṣe tẹ́lẹ̀ ìgbà tí mo rí pé ní views òun ni mo mú Àyìnlá mọ́ra àwọn yẹn wá wò pé àwọn ò láìkì ìlànà tí mò ń lò torí àwọn yẹn wọ́n fẹ́ láti máa sọ̀rọ̀ kọ́ máa rí àwọn pọ́wọ̀n sọ̀rọ̀ ṣé kinní kan bọ́ ẹ mọ̀ pé orin tẹ́mi ṣe yẹn ò ní láti sọ̀rọ̀ wakọ̀ quiet orin yẹn nìkan ló máa lọ so mo wá mú múra pé wo jẹ́ káwa máa ṣe nǹkan tá à ń ṣe lọ jàre àwọn yẹn wá gba another place lọ pé ká máa ṣe lọ èmi máa ń bá ẹ̀fọ́sẹ̀ pé kó jẹ́ ká máa ṣe kinní débi pé táwọn èèyàn bá ń fún mi lówó ńgbà yẹn mo máa ń fún táwọn èèyàn bá fún mi lówó kódà ní bíṣọ̀bù wa yẹn gan mọ̀ pé èmi Fẹ́mi tó bá ní pé kí Fẹ́mi kó fún lágbájá lówó láì ṣe pé bí èmi kankan bá fún lówó lọ́wọ́ ara tèmi ó máa fún tó kankan dẹ́ mọ̀ tó gbé wá ẹ mọ̀ àwọn èèyàn wá ń kùn ẹ mọ̀ gbogbo táìmù gbà yẹn mọ̀ àwọn èèyàn náà ló máa ń dá wàhálà lẹ̀ àpò máa sọ pé àwọn olórin méjì ń jà ní àwọn èèyàn ló máa ń dá wàhálà lẹ̀ fáǹsì ló dálẹ̀ ọ̀nà kọrin kan ní ìsìn àwọn èèyàn máa lọ bá kọ́ni tí àkọ́ni tí ni ó ń bá ó lè má jẹ́ kọ́ni tí lórí fi orin yẹn sí ó máa ní kọ́ni tí ló ń bá so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní nọ́mbà gbígbẹ́ wọn lè wáyé pé ó ń lórí ẹ̀ ṣe nǹkan kan. àwọn nọ́mbà mọ́ mi ẹ̀ àbí nǹkan kan bá yẹn láwọn tí mo mọ̀ gangan bọ̀ tí mi ò tọ́ bá ń gbọ́rọ̀ yẹn wọ́n mọ̀ pé àwọn lọ́wọ́ ṣe nǹkan yẹn ẹ̀mọ́ bí kọ́ lọ́ máa bá wọn pé ó ń rówó àbí nǹkan kan tí wọ́n dá sádìrú nǹkan yẹn pé ó ń lo ọmọ wọn lásán ni pé ẹbí pé ó yẹ kí n máa fún níbi àbí 200,000 láì pé bóyá à ń rí owó gan ní orí ẹ̀ lóṣooṣù yàtọ̀ sí pé táwọn fáǹsì bá kọ̀ ní wípé gbà kò fi ra dátà máa ní wọ́n ní pé kí n fún ẹ ní ẹnìkan fún wa 20,000 wọ́n sọ yá ìwọ náà gba 7,000 ìwọ náà gba 5,000 ìwọ náà gba 8,000. ẹ̀yin lẹ́sẹ̀ àwọn dátà lẹ́yìn ìbílẹ̀ ni mò ń ṣe everything pátápátá. so issue kan wá ṣẹlẹ̀ torí ọmọ yẹn ó jẹ́ ọmọ kan tó yẹ pé ó bàjẹ́ ọmọ yẹn kéré ní lóòótọ́ bọ̀ ọmọ yẹn kéré náà ló ń ṣe so ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń ṣe bákan issue kan wá ṣẹlẹ̀ láàrin mi àtẹ̀tẹ̀ pé issue yẹn ó le gan so mọ́mì ẹ̀ ló wá mọ́mí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí níbi ṣọ́ọ̀bù ọmọ òun ò ṣe kọ́mẹ́dì o táyà lọmọ wọn wá kọ́ o ọmọ òun ò ṣe kọ́mẹ́dì táyà lọmọ wọn wá kọ́ kíní kan kódà wọ́n ti lọ fọ̀rọ̀ ẹ wọ́n ti fẹ́ lọ kódà ọ̀rọ̀ ẹ bọ̀m̀bà dé police station gan lórí pé kí ló dé lórí pé ọmọ yín ó bá mi sọ̀rọ̀ bíi pé mi àtẹ̀jọ wà nú ẹgbẹ́ àtẹ̀jọ ní Mr. Dasani kékeré kan dípò wọn ń pariwo káàkiri mo wá fúnra mi lọ́pọlọ nǹkan yẹn kan ni mo wá rò tí mo fi wá distance ara mi sí ọmọ tẹ́yìn nítorí ó jẹ́ ọmọ tí mo like gan ó lè jẹ́ tó ní talent ó ń sọ èdè Ẹ̀gbá currently ọmọ lẹ́nu tó jẹ́ ọmọ tí mo like gan tó jẹ́ ọmọ tí mo like tó jẹ́ ọmọ yẹn kiri ó dẹ̀ ní ó ní funny face mo wá pé kí ni mo fẹ́ ṣe báyìí ok mo wá pé mo wá rántí Àyìnlá Ọmọwúrà àti Báyéwúnmi. Àyìnlá Ọmọwúrà àti Báyéwúnmi ọ̀rọ̀ yẹn má lọ dàbí ọ̀rọ̀ Àyìnlá ọ̀rọ̀ wa má lọ dàbí ọ̀rọ̀ Báyéwúnmi àti Àyìnlá Ọmọwúrà nítorí pé èmi àtẹ̀jíjọ níṣù ìgànjọ́ kan tó lọ yọ ìgò ó lọ yọ síbí pọ́ùn fẹ́ gún mi mo á rántí Àyìnlá Ọmọwúrà àti Báyéwúnmi pé tí ọmọ ìgbé ọmọ ẹ̀ tó bá lọ gún mi ní òjijì tàbí kẹ́jẹ kó dẹ̀ ní ẹgbẹ́ kó dàbí pé bóyá ó fẹ́ gbá yín kẹ́yìn lọ gbá kó lọ sí kémi lọ gbà kíkọ́ lọ ṣe sọ́ni ní mọ̀ pé kàkà kọ́ wọn wá dàbí Àyìnlá Ọmọwúrà àti Báyéwúnmi bí a kò ní kálukú yàrá distance rẹ̀ òun ló wá fi di wípé mi ni mò ń ṣe onílù mò ń ṣe légbè kódà àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ títí mo ní pé èmi gangan fúnra mi ò lè lọ bá mo jẹ́ pé ká lọ wà papọ̀ mo dẹ̀ tó ṣe ara mi ṣe àfi tí mọ́mì ẹ̀ fúnra ara ẹ̀ gangan fúnra ara wọn gangan bá fà wá pé Fẹ́mi ọmọ yìí ní pé òun ní interest irú nǹkan tó ń ṣe. àwọn àdé bẹ̀bẹ̀ tó nǹkan tó ṣe lọ́jọ́ sí. ọmọ àgbàlagbà ni wọn tọmọ yìí náà bá ṣe àgbàlagbà. bẹ́ẹ̀ máa gbọ́ ṣe rí òwe yẹn òṣìṣẹ́ nílé ẹjọ́ òwe yẹn catford reality ìgbẹ́ tọmọdé bá ṣe àgbàdàn kágbà wà ṣẹmọdé òwe yẹn òṣìṣẹ́ nílé ẹjọ́ ẹnìkan tó bá ṣẹ̀ lọ́ba máa gé òun lọ́rọ̀ ilé ẹjọ́ ẹ̀gẹ́t àti fa ọ̀rọ̀ yọ̀ ń bẹ̀ fẹsẹ̀ múlẹ̀ nínú orin Àyìnlá Ọmọwúrà àwọn ẹ̀kọ́ wo lè máa rí kọ́ ń bẹ̀.
ṣe rí orin Àyìnlá Ọmọwúrà yẹn kò pọ̀ ń bẹ́ẹ̀ gan. Inú orin Àyìnlá Ọmọwúrà ni mo ti mọ̀ wípé ilé ayé yìí báyìí ló ṣe rí. Nítorí pé yàtọ̀ sí wípé mo máa ń máa ẹ̀mú orin Àyìnlá Ọmọwúrà yẹn, mo tún máa ń lọ sílé àwọn fans àwọn t'Àyìnlá Ọmọwúrà kì, mo máa lọ interview àwọn ọmọ wọn, àwọn ọmọ bàbá yẹn, torí most wọn ti kú kọ́lọ́ba àfọ̀rúnkẹ́ wọn. Àyìnlá Ọmọwúrà kí ilé kan, ó ní ó kọ́lé kan sí Ìdèrè, ẹ̀rẹ̀bẹ̀dẹ̀bẹ̀ ni o, sẹkítẹ́ríà ni mo ṣe bí níjọ mo kọ́wọ́ bẹ o, Àkànní Tìjání ẹ̀mí àlólé òye, Múfútàù ni bàbá owó ńlá, Aliashi Muhammadu mi Ẹ̀gbá ni wọ́n ń gbé. Ilé náà ilé ńlá nílé yẹn ó wà lọ́nà Ẹlẹ́gà ní Ìdèrè, wọ́n pè bẹ́ẹ̀ ní Ìdèrè. Ilé ńlá ni. Ilé ńlá ni ó dẹ̀ ti wà mẹ́dísìn. Bàbá mi ẹ̀yin rèé mi rèé, nígbà tí mo délé ọ̀hún tí mo fẹ́ fi hàn fún gbogbo àwọn fans nígbà kan wọlé tí Àyìnlá Ọmọwúrà kì, láti tí mò ń fídíò lé yẹn lọ tó dáre kan mo pa kámẹ́rà mo wá wọlé hàn pé ilé ló tó yìí. Ṣùgbọ́n bàbá mi èmi rèé ẹ̀yin rèé ká má parọ́ tọ̀rọ̀ wa jẹ, mi tí ì rò lówó tó máa lówó ní ìsìn tó máa kọ́ ilé yẹn ní ìsìn. Àárín yóò tí yé yín níbi tó gbómi dé, níbi tí ilé yẹn tó wà òkèdè báyìí Ọmọwúrà ṣe kọ́ ilé yẹn tó dé, mi tí ì rò lówó tó máa lówó ní ìsìn tó máa kọ́ ilé yẹn. tí ògiri ẹ̀ tẹ́sí strong tó sì wà òkè tó yẹ pé ilé yẹn ń gbà yẹn kò sẹ́ni tó máa rí yẹn tí ó lè lanu, á fẹ́ lanu àwọn èèyàn ló máa sọ pé pàrọ̀dé ta ló wá fẹ́ lówó ní ìsìn tó fẹ́ kọ́rù ilé yẹn. wọ́n sì maintain ilé wọ́n sì maintain, àwọn èèyàn sì ń gbé bẹ́ẹ̀, tẹ́ bá rí ilé ọ̀hún ilé tó rẹwà ni. So àwọn kan yẹn mọ̀ pé so àwọn Àyìnlá Ọmọwúrà kì wọ́n lówó wọ́n ṣe gbá òyà ilé òun náà rè. ẹ̀ńtọ́kì náà ó ti kú. bí alẹ́ ọ̀rọ̀ tó ní ó dàbí sẹkítẹ́ríàtì tó dàbí pé nìkan ò kọ́lé ọ̀hún rí, òun rè ta ló lówó ní ìsìn tó lè kọ́ ilé yẹn. Kì í ṣe pé ilé yẹn ò dáa o, ṣùgbọ́n ìgbà tí yí kúrò lórí ẹ̀. Gẹ́gẹ́ bí orin tí mo kọ náà lẹ́ẹ̀kan tó ní pé ilé ò ṣe fagbára kọ́, túláàsì ò ṣe ra mọ́tò, ẹ̀rọ̀gbà kámú, ọ̀rẹ́ mi tó ṣe wẹ̀ òde wa adájọ́. ṣé àwọn nǹkan yẹn lásán ìyọ̀gbọ́n ó jẹ́ kí n tiẹ̀ má sáré ọ̀la ọ́ sáré nǹkan kan rárá. Ṣé ó ti yẹn so gbogbo ilé àwọn fáǹsì tá à ń lọ yẹn Àyìnlá kí lágbájá so bí ilé ayé ṣe ríre tó ń jẹ́ kí n mú ilé ayé pé ìyá kí là ń wá. Ní ìsìn tí ẹ bá lọ ṣe nǹkan burúkú nísìn ọmọ ọlọ́mọ ẹ lọ pa nítorí owó torí kíni ná, torí mọ́tò àti ilé. Ó yá ilé ọ̀hún tó ra mọ́tò nǹkan kí ló tún kù tó tún fẹ́ ṣe. àbí ṣùgbọ́n náà rè so àìmọye àwọn ẹ̀kọ́ ni mo rí kọ́ mbẹ̀. ẹ kú àtàárọ̀ ọ̀gá mi kò ní bàjẹ́. fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí torí àwa tá a máa ń fi ọ̀rọ̀ wáyọ̀ lẹ́nu wò, a máa ń mú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ téèyàn bá sọ. Nínú ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ẹ̀kan ní ìyá ọmọ yẹn wá báyìí ní ọmọ wọn kò ṣe kọ́mẹ́dì mọ́, kò ṣe kíní kan táyà lòun ní kó wá ṣe o. Now pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ Àyìnlá Ọmọwúrà yìí, ṣé ẹ kì í rí ìṣòro láti ọ̀dọ̀ ọmọ Àyìnlá Ọmọwúrà lórí iṣẹ́ bàbá wọn tẹ̀ ń ṣe? Ṣé rí àwọn Yorùbá wọn ní ọ̀pọ̀lọ̀ ní tá bá débi káfù. So ṣé rí ti nípa àwọn Àyìnlá Ọmọwúrà ẹ̀ kò sí ṣòro kankan látọ̀dọ̀ wọn. Kò sí ṣòro kankan látọ̀dọ̀ wọn. But ṣé wọ́n ń fún yín support lórí iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn pé kó máa fún yín support pé yá àdá fún ẹ tàbí kó máa pè pé àwọn ṣé bó ṣe ń gbéṣẹ́ bàbá lárugẹ torí pé tábàwò nísìn ó ti lé lógójì ọdún tí Àyìnlá Ọmọwúrà tí wọ́n ti kú. A ò tẹ̀ rí ọjọ́ kan rí káwọ̀ pé òkè lọ́dún yìí o òun lórin Àyìnlá Ọmọwúrà kùtà. Láti ìgbà tí bàbá ti kú orin yẹn ń ta òkìkí wọ́n ń kú lọ, ṣùgbọ́n kò wá sẹ́ni tó ṣe irú nǹkan tí ẹ ṣe báyìí fún Àyìnlá Ọmọwúrà rí. Ẹ̀yin làkọ́kọ́ tẹ́kọ̀ọ́ ṣe kí ni wọ́n support bóyá nípa kọ́ pé nǹkan kí n tàbí nǹkan tẹ́ ẹ rí láti bẹ̀. Ṣé rí gẹ́gẹ́ bí mo yẹ sọ mo ní pé àwọn fans ló máa ń dá wàhálà lẹ̀ láàrin èèyàn sí èèyàn. Kò sí kó dàbí pé ṣé o rí nǹkan tí Fẹsẹ̀múlẹ̀ ń ṣe yẹn ni wọlé ẹ kó máa ṣe náà. Ọmọ yẹn ń rówó gan-an ó ń gbó ṣó ti yé yín. Ṣé rí àwọn èmi àtàwọn ọmọ Àyìnlá Ọmọwúrà kò sí wàhálà kankan láàrin èmi àti wọn rárá, nítorí pé nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ nǹkan yẹn gbà yẹn ìkan nínú àwọn ọmọ wọn Àlìmọ́tù Ṣàdí àtọ́nkọrin ìyá mi ìyá Sákárà Àpàlà orí ìyá lọ jẹ́ sí mi. ìyá Àpàlà wọ́n pè mí Fẹsẹ̀múlẹ̀ irú owó ló tún gbé jáde yẹn mọ̀ wọ́n wò pé irú ọwọ́ wo lọmọ ìtúgbé jáde wọ́n kí mi bá dẹ̀ lọ sílé wọ́n máa ń wẹ́kọ̀mù mi, kódà first born bàbá gan ṣì wà láyé gan tẹ́kọ̀jọ́ tó rí mi gan náà Fẹsẹ̀múlẹ̀ kò sí wàhálà kankan o máa ṣe nǹkan tó ń ṣe o. Ṣùgbọ́n àwọn èèyàn kan bìlífù yìí pé
lóòótọ́ àwọn kan wà tẹ́kọ̀ máa ń sọ wípé èmi ò lè promote Àyìnlá báyìí lọ́mọ wúrà ló ń promote mi accepted ká gbà bẹ́ẹ̀ nítorí pé but tábánikàwò ẹjọ́ ń promote ara yín ni. àjọ ń promote ara wa ni ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé wọn ò lè believe bẹ́ẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé èmi ń lo Àyìnlá láti mọ èmi ni bẹ́ẹ̀ ló dẹ́kun ló sọ ṣùgbọ́n mo á dúpẹ́ lóòótọ́ pé mú ilé Àyìnlá láti mọ ọjọ́ kan mọ ọmọ mi náà Fẹ́mi ọmọ Ògúndéyì tí wọ́n máa pè mí pé Fẹ́mi ọmọ Ògúndéyì lóòótọ́ mò ń lo Àyìnlá pé kọ́ lè mọ̀ mí nísìnyí kọ́ lè mọ̀ mí ní ṣùgbọ́n kì í ṣe nǹkan burúkú ni mò ń lò fún nǹkan dáadáa ni mo ti fẹ́ lọ ra díìskì Àyìnlá lọ́dọ̀ ẹnìkan tó ń ta késẹ́ẹ̀tì mi fẹ́ dárúkọ ẹ̀ wọ́n dà pé mo advertise torí pọ̀ fún lówó advertise. jẹ́ ká ṣe báyìí tó wáyé pé ẹni yẹn dáadáa ló ṣe sí ẹ̀dá orúkọ ẹ̀kọ́ kí àwọn èèyàn lè mọ̀ pé ẹni yẹn sì ń ta ọjà Àyìnlá Ọmọwúrà lọ́dọ̀ Ayẹni Ayẹni Ventures gbogbo yẹn náà fi ń ṣàwàdà náà lọ́dọ̀ Ayẹni Ventures mo wá débẹ̀ mo wá fẹ́ ra díìskì yẹn wọ́n wá sọ iye ẹ̀ fún mi wọ́n ní pé ó ti wọ́n jù náà ọ̀nà àkúmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Àyìnlá àti ọ̀dárúkọ orin náà ọ̀nà Àyìnlá àti kíní gan náà ló wá wọ́n jù ní kí sẹ́sẹ̀ pé ẹ̀yin náà tẹ̀ ń jẹ́ kó wọ́n rì bí lè gbàgbọ́rọ̀ yẹn láyé wọ́n náà inú bóyá torí ìwọ tó dẹ̀ ń ṣe nǹkan pa ẹ̀ náà ni ló fà tó fi wọ́n báwọn kún fẹ́ bílífù bẹ́ẹ̀ lóòótọ́ ibi ò proud wípé mi ni mò ń ṣègbéraga lórí ẹ̀ o ṣùgbọ́n mi mọ̀ pé lórí nǹkan tó lè ṣe. ó túbọ̀ sí pé bọ̀dá yẹn Ayẹni Ventures yẹn wọ́n ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ mi náà ọmọ mi wọ́n sọ gbọ̀ngbọ̀n níjọ́ yẹn tó bá rán tí wọ́n bá ń gbọ́ program yẹn wọ́n máa rántí ọ̀rọ̀ yẹn jọ ní àpé àkúmọ̀ bóyá wọn náà ló jẹ́ kí ó wọ́n bó ti wọ́n pé price ẹ̀ yàtọ̀ sí àwọn ti Paso àwọn ti Òṣùpá bọ̀ọ̀ kó yàtọ̀ sí. ẹ mọ̀ èmi lóòótọ́ Àyìnlá ló ń promote èmi Àyìnlá ló jẹ́ kó mọ̀ mi accepted ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn nǹkan kan wà nínú Àyìnlá Ọmọwúrà tó jẹ́ pé èmi Fẹ́mi ọmọ Ògúndéyì tí gbogbo yẹn mọ̀ ti fẹsẹ̀ múlẹ̀ ni mo jẹ́ kí wọ́n mọ̀ mo sì lu Àyìnlá Ọmọwúrà kì í ṣogun yẹn ló mọ̀ náà gbogbo ìlú Àyìnlá Ọmọwúrà lù láti volume 1 títí dé ibi tó parí sí mo lè sọ fún yín lórí ibi tí mo wà yìí gbogbo volume ẹ̀ láti volume 1 títí dé volume 21 side A àti side B mo lè dárúkọ ẹni mo lè dárúkọ title ẹ̀ náà. ṣé mọ̀ àwọn kan wà jẹ́ pé wọ́n ti mọ̀ ẹnìkan ti pè mí rí láti Amẹ́ríkà pé fẹsẹ̀ mílẹ̀ so nǹkan t'Àyìnlá sọ̀rìn láti bí 50 something years tí mo ti ń gbórin Àyìnlá bọ̀ ìwọ ìmọ̀ nǹkan tó sọ ń bẹ̀. ẹ̀mọ̀ èmi tó ń pọ̀ ọmọ 1990 kìíní kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí bàbá bíi 70 plus bàbá bíi 60 plus wà mọ̀ t'Àyìnlá sọ ń bẹ̀ ìyẹn tó jẹ́ lùbù tó sọ ń bẹ̀. so tábà máa wà rí yẹn a máa rí pé nǹkan yìí kì í ṣe pé bóyá bákan Ọlọ́run ló dìdí fi wọ́n mi pé fẹsẹ̀ múlẹ̀ ṣe nǹkan báyìí bàbá kò ní bàjẹ́ ẹ ṣe ẹ kú àtàárọ̀. fẹsẹ̀ múlẹ̀ nígbà kan lórí ẹ̀rọ ayélujára àwọn tó ń sọ̀rọ̀ ní orí rédíò àwọn ọ̀gá wa wọ́n ń gbé fọ́tò yín káàkiri àwọn kan ń ṣe fídíò yín káàkiri kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ tó fi sọ pa wọ́n gbé fẹsẹ̀ múlẹ̀ lọ ilé ẹjọ́ o wọ́n ṣe kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn gangan. ṣẹ̀rí láàkọ́ náà a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamudulilayi pé Ọlọ́run ti bá wa ṣẹ́gun nǹkan yẹn ṣẹ̀rí ká má parọ́ ká má jalè bí mi ṣe wáyé èmi ò láì kékeré mi máa parọ́ torí pé ń pé bí wọ́n gbé mi lọ ilé ẹjọ́ ṣẹ̀rí kí wọ́n gbé mi lọ ilé ẹjọ́ ńgbà yẹn èmi ni mo fà ẹ̀yin lẹ fà èmi ni mo fà kí n má parọ́ ṣe wá rí kì í ṣe pé bí wọ́n torí pé àwọn fámílì àwọn tó gbé mi lọ ilé ẹjọ́ máa rí fídíò yìí kì í ṣe pé bí wọ́n torí ẹ̀ ṣe rí iṣu tó ṣẹlẹ̀ ńgbà yẹn inú mi dùn npò ṣẹlẹ̀ kí ló fà á tí inú mi fi dùn npò ṣẹlẹ̀. ọ tó fà lélẹ̀ nǹkan tí mo ṣe tí ó jẹ́ kí iṣu yẹn ṣẹlẹ̀ ní ọdún 2023 yẹn tí mo ṣe lọ́dún 2023 nítorí ìgbà ìmọ̀ ni nǹkan tí mi ò mọ̀ ni. gẹ́gẹ́ bíi pé ìwà tí yorùbá wù tí yóò bá mọ̀ ọ́n à lè kà sẹ́ṣẹ̀ fún ọjọ́ tó bá ti mọ̀ pé ìwà yìí ẹ̀ṣẹ̀ ni òun la máa bẹ̀ sí ní kà lẹ́ṣẹ̀ fún. tó bá tún wá tún ṣe náà mọ̀ pé dájọ́ yóò mọ̀ pé kí ni ó mọ̀ ṣe kí ni yẹn ni. tó bá máa rí nílé ẹjọ́ náà tó bá ní pé nìkan jalè tó bá gbé déwájú adájọ́ lè ní pé tó bá máa dájọ́ yẹn lọ ó lè nìkan fún ní 3 months wọ́n lè pé adájọ́ lè gbé àbí àkó mọ̀ kó tó ṣe yẹn. kó tó dẹ̀ wo fáìlì tí ò rí pé ó ti ṣẹjọ́ ó ti wọ́n lè gbé àbí àkó mọ̀ bí tó bá fún 3 months tó bá jáde á lè mọ̀ pé àwọn nǹkan tó ń ṣe kiri tó bá rí pé ó tún lọ tún nǹkan yẹn ṣe àwọn dájúdájú lọ́wọ́ pé ó mọ̀ wípé nǹkan yìí òdìdí ṣe ni wọ́n lè ní pé kó lọ lo 3 years. kéjì so nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tí mo ṣe inú mi dùn wípé kéèsì yẹn wáyé ní nígbà yẹn ní ìgbà ètò ìṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kọjá yìí pé mo fi wòye pé Ọlọ́run jẹ́ kí n fi avoid
kéèsì ńlá lọ́jọ́ iwájú ni. kẹ má ba lùgbàdì ńlá wàhálà ńlá. torí pé tí nǹkan yóò bá ṣẹlẹ̀ nígbà tó rárá ṣẹ́pẹ́rẹ́ yẹn ó lè jẹ́ pé tó máa lọ ṣẹlẹ̀ ájù yẹn lọ tó dẹ̀ máa di wàhálà ńlá. nígbà yẹn tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó bá mi sọ torí mo fi máa ń wá àwọn mílíọ̀nù social media àní ẹ̀kọ́ ńlá ni mo kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ ìta nínú mi dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. ẹ̀kọ́ ńlá ni mo kọ́. pé ẹ̀dẹ́lé ẹjọ́ ẹlẹ́dúró síwájú adájọ́ ẹ ti sọ pé ẹ̀kọ́ ńlá lẹ̀kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ ńlá ni mo kọ́ bẹ́ẹ̀. mi lè sọ pé àwọn tó gbé mi lọ ilé ẹjọ́ ní àwọn Yorùbá máa sọ pé àǹtí ilé ẹjọ́ dé káṣọ́ rẹ̀. kò kí ṣe gbogbo ẹjọ́. ṣé tí wọn bá gbé mi lọ ilé ẹjọ́ mi ò ní gbọ́n. ẹ ò ní gbọ́n. mi ò ní kọ́ ẹ̀kọ́. àbí fẹsẹ̀múlẹ̀ mọ nǹkan tí. mo mọ nǹkan tí mò ń sọ ó kì í fápẹ́rẹ́ nísìn nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ ó ní iye ìgbà tá a fi lọ sí Eléwéran lọ́dọ̀ wọn ọlọ́pàá tí má ti rí kọ́ọ̀lù Eléwéran báyìí ẹ̀mí mi á máa gbọ̀n kí n máa jẹun lọ́wọ́ báyìí mi ì lè sùn mọ́jú fẹsẹ̀múlẹ̀ we want to see you tomorrow fẹsẹ̀múlẹ̀ lọ ṣe nǹkan báyìí ṣé rí àwọn abánidá kan wà tọ́ni ìbáyọ̀ débẹ̀. tọ́mọ ní kẹ́ má ṣe. ṣé rí mo dẹ̀ máa ń wò nǹkan kan yín pé torí àní nǹkan tí mo tó ṣẹlẹ̀ sí inú mi dùn kó ṣẹlẹ̀ torí ẹni kan ní tí wọ́n á rìn kan mi lórí ẹ tó ṣì ń tẹnu mọ́. tí wọ́n á rìn kan mi lórí social media nísìn tẹ́nìkan sọ̀rọ̀ tó bá ń kọ́mẹ́ǹtì tẹ́nìkan bá ń ṣe nǹkan tẹ́mi bá ti mọ̀ pé àkíní òfin ni tí máa lọ ka kọ́mẹ́ǹtì máa dá rẹ́rìn mo lè máa tó fẹ́ tajọ wà kálẹ̀mí àti ìlàjà máa lẹ́nu ẹnì yẹn ẹ̀bẹ̀ tó ṣe máa padà bẹ̀ ẹni tó ní kó ṣe tó tí ó ṣe tó tí ó ní ṣe ká 2 million times tí ó ní ṣe ká. tí ó ti yé yí nǹkan tó ní pé kì í ṣe jọ ẹ̀ ká ní pé mo bá ṣe ń gbà ẹ̀ ni ọ̀rọ̀ yẹn máa di ilé ẹjọ́. ṣùgbọ́n àwọn abánidá ẹ mọ̀ pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ àwọn kan máa wà pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ jọ. ọ̀gbẹ́ni má dá wọn lóhùn. má dá wọn lóhùn jàre àwọn kan máa pè yàn sákèsì bọ́ àwọn tó máa sọ pé má dá wọn lóhùn yẹn máa pọ̀ ju àwọn tó ń fún yàn ládùúrà gidi lọ. pé àfẹsẹ̀múlẹ̀ kéèsì ní kìíní yìí ọ̀gbẹ́ni kò ṣe kéèsì jọ tó ti yín. so tí máa gbọ́ advice gidi tí àwọn bí ẹni bí méjì fún mi gbà yẹn ẹ̀kọ́ tí mo kọ́ yẹn mo lè má kọ́ dé gbogbo stage torí mo máa rò pé nǹkan kékeré tiẹ̀ ni wọ́n ti sáré gbẹ́bẹ̀ náà bọ́n bá tí mo dé kóòtù báyìí mo tó mọ̀ pé ayé pé 2 million ìgbà yẹn mo tó mọ̀ pé yes gbáyé pé méjì ìgbà yẹn mo ti wá rò pé ìgbà yẹn mo ti wá kọ́gbọ́n mo ti wá mọ̀ pé ìgbà yẹn mi ṣẹ̀ṣẹ̀ wá mọ ilé ayé gangan pé yes mi ṣẹ̀ṣẹ̀ wà ilé ayé gangan báyìí ní ẹ mọ̀ pé iṣẹ́ tíyàn bá ń ṣe tíyàn bá ti rí ọlọ́jọ́ kí a rí wàhálà púpọ̀ bẹ́ẹ̀ tíyàn bá ti rí challenges kan yẹn ò ní mọ̀ pé so àti jẹ́ èèyàn ó nira gbogbo àwọn tó lówó yẹn náà tó bá bí wọ́n máa rí nǹkan sọ náà gbogbo àwọn tó lówó tó bá bí wọ́n léèrè àwọn Dangote tó bá bí wọ́n máa rí nǹkan sọ àìmọ̀ ìgbà táwọn mọ́tò ẹ má tẹ̀jẹ̀ ká lọ sáàrin. ẹ̀yin èèyàn wa nílé ṣé ẹ rí i pé nínú ọ̀rọ̀ fẹsẹ̀múlẹ̀ òwe kan tún jáde mẹ́ pé àwọn kan máa ní akíntìlé ẹjọ́ dé káṣọ̀rẹ́ fẹsẹ̀múlẹ̀ wá ní kì í ṣe gbogbo ẹjọ́ o bẹ́ẹ̀ ni èmi náà sọ pé kì í ṣe gbogbo ẹjọ́ àwọn ẹjọ́ kan wà jẹ́ pé wọ́n lọ kọ́ ẹ lọ́gbọ́n nítorí pé kó má bàa ti ẹsẹ̀ bọ̀ páńpẹ́ ńlá lọ́jọ́ iwájú ẹ̀yin ìdílé bàbá wa bàbá Lẹ́gbàá akínyìn lẹ́ẹ̀kan sí alòyìn lọ́gọ̀ ẹnu ẹ ṣe púpọ̀ ọmọ yín ò ní rí wàhálà o ẹ̀yin náà ò ní rí wàhálà o wàhálà tó máa tóbi jù ní tó máa pa oró lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí yín o ilé bàbá wa bàbá Lẹ́gbàá náà Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ bàbá wa fẹsẹ̀múlẹ̀ akínyìn ayìn lọ́gọ̀ ẹnu bàbá ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè wa tí ó gbẹ̀yìn ṣùgbọ́n tá a sì máa béèrè sí lọ́jọ́ iwájú wípé ànífẹ́ lè ṣe àṣemọ́ bàbá ó tó jọ́ mẹ́ta tí a ti rí àwọn iṣẹ́ àìlà tẹ́ drop sí orí ẹ̀rọ ayélujára ó ti tójọ́ mẹ́ta kí ló dé tá ọ̀rọ̀ rèé ṣé àwọn cameraman yín ni ò sí nílé ni àbí àwọn editor yín ni ò sí nílé lẹ́ṣẹ̀ bá wà ju àwọn fídíò síta sí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé bí àṣì tó ṣẹlẹ̀ ni ò jẹ́ kí n ṣe fídíò rárá nítorí pé kò ju wípé nígbà tí a dé láti court tí wọ́n padà tí adájọ́ ní pé kí n máa lọlé pé àwọn family sọ pé àwọn òṣèjọ́ máa pé kí n máa lọlé bí àárín ọ̀sẹ̀ kan síra wọn òun ni mo kàn máa jí ní ọwọ́ fẹ̀rẹ̀ pé wọ́n múná dé mo dẹ̀ ní pé kí n cháàjì àwọn irinṣẹ́ tí mò ń lò ìgbà tí máa tajú kan máa ń pè àmì òòrì máa ń ní àkí ń jíyàwó mi pé nǹkan tí mo ti sí dáadáa bó náà ṣe máa tajú kan bẹ́ẹ̀ ọkọ ni wọ́n ti mú fóònù báyìí máa wo bí nẹ́ẹ̀tì bá rí pé wọ́n ti rẹ́ nẹ́ẹ̀tì wọ́n ti fẹ́ irin bọ́gláàrì yẹn torí irin yẹn náà ṣe kí wọ́n ti gbé gbogbo irinṣẹ́ tí mò ń lò tẹ̀fí ń ṣiṣẹ́ nítorí nítorí pé àwọn
tí wọ́n ní ká péyìn ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín látìgbà tá a ti fi kíní síta wípé ìfẹsẹ̀múlẹ̀ là ń gbébọ̀ ní orí ètò ni wọ́n ti ń sọ fún wa ẹ bá ìfẹsẹ̀múlẹ̀ ti fi fídíò lẹ́ti pẹ́ ìfẹsẹ̀múlẹ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn bẹ́ẹ̀ torí àwọn fáǹsì tí wọ́n wà ẹ̀yin ò jẹ́ kí àwọn fáǹsì kankan mọ̀ ọ́n torí pé iṣẹ́ yín ò máa ń pẹ́ tó báyìí. mo jẹ́ kí wọ́n mọ̀ nítorí ìdí tí mi ò ṣe lè pariwo síta púpọ̀ nípa irinṣẹ́ pé mo ní ìdí irinṣẹ́ ni wípé àwọn fáǹsì wọn ti ràn mí lọ́wọ́ rí lórí irinṣẹ́ nígbà tí irinṣẹ́ mi dẹnu kọlẹ̀ ṣùgbọ́n gbogbo èèyàn náà ló ní nǹkan tó ń fèsì ṣé o gbala máa bá fáǹsì wípé afẹ́ṣin kan báyìí afẹ́ṣin kan báyìí afẹ́ṣin kan báyìí kò ní di wípé má jẹ́ pé ẹnìkan parọ́ fún wa kódà gan ìtí mo nípa àwọn olè wá sílé mi yẹn pé wọ́n wá jí gbogbo irinṣẹ́ mi gan kò eléyìí ò ń ṣe pé irọ́ wọ́n ṣe pé bí wọ́n fẹ́ fi gba owó àbọ̀ fẹ́ fi ṣe nǹkan kan. ṣé ẹni fọ́tò lọ rìpọ́tù ṣé ẹni fídíò yẹn lọ́wọ́. mo ní fídíò yẹn lọ́wọ́ tí mo lọ rìpọ́tù gan ní Bara police station wọ́n tẹ̀lé mi wá sí ilé ìwé gan. fídíò bí wọ́n ṣe rẹ́ gbogbo nẹ́ẹ̀tì yẹn òun lẹ̀ ń wò ní ojú fọ́nrán yẹn àti àwọn rìpọ́tù tí wọ́n lọ mẹ́kì ní police station. ọ̀gá wa fẹsẹ̀ múlẹ̀ àwọn fáǹsì wa wọ́n ń wòye báyìí gẹ́gẹ́ bíi pé oníkálukú wọn náà ọmọ ẹ̀ pé àlèmọ́ngìrì Ọlọ́run ni gbogbo wa ẹ̀yin fáǹsì wa nílé lóko ní gbogbo àgbáyé lágbára Ọlọ́run iná nìtọ́wọ́ yín o. àṣẹ wa. fẹsẹ̀ múlẹ̀ àwọn olè ti wá sílé wọn wọ́n ti rẹ́ nẹ́ẹ̀tì wọ́n ti gé bọ́gílárì wọ́n ti gbé gbogbo orin iṣẹ́ lọ kò sí irinṣẹ́ àwọn irinṣẹ́ táwa náà ń lò iná ìṣìlá lọ rẹ́ǹtì ẹ̀ tá a yà nítorí pé ọmọlábílà ńlá làwa náà ẹni tó bá tọ́lọ́run bá ràn lọ́wọ́ kó ràn fẹsẹ̀ múlẹ̀ lọ́wọ́ 1,000 2,000 3,000 500 naira owó ní lágbára Ọlọ́run wọn ò ní dáwó fún yín jẹun ṣọ́ọ̀ṣì o wọn ò ní jáwó fún yín jẹun ní mọ́ṣáláṣí o àìsàn tó máa tóbi jù yín lọ àìsàn tó máa kọjá gbàgbọ́ yín Ọlọ́run ní jẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa fẹsẹ̀ múlẹ̀ ẹ bá wa kí àwọn tí wọ́n wò wá ní kẹ̀sì bá wa ṣàdúrà fún wọn lónìí rápẹ́ ká tó máa dágbére fún wọn. lákọ̀ọ́kọ́ mo máa fi orin bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà máa kọ́ fi ṣàdúrà fún gbogbo wa. ó ní èyí tó wọ̀lú tolúwa ṣọ́ wa ò wọ́n gbé ọmọ ta nítorí owó ẹ̀túndé olúwa ò ní jẹ́ kó gbé ọmọ wa àmín olúwa ò ní jẹ́ kó gbé ọmọ wa o torí ọjọ́ ọ̀kúnlẹ̀ àmì aṣọ wa òwe lọ́bìrì kásẹ̀ ńlẹ̀ ó ṣe wọ́n gbé ọmọ ta nítorí owó ẹ̀túndé bí olúwa ò ní jẹ́ kó gbé ọmọ wa àmín olúwa ò ní jẹ́ kó gbé ọmọ wa o torí ọjọ́ ọ̀kúnlẹ̀ àmì aṣọ wa òwe ṣẹ́rí láyé ogun wọ́n ní a ò gbọ́dọ̀ mówó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò mówó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò ó máa tún ṣẹlẹ̀ ká lára ṣọ́ra ẹni tó de wúrẹ́ la fẹ́ sọ ni àbí ṣàánú ẹ̀ lẹ́ẹ̀ta ẹni dìbà ẹrù wọn lé lógún àwọn gbọ́mọgbọ́mọ ò máa ní sórí ire ẹ̀yin gbọ́mọgbọ́mọ ò máa ní sórí ire bẹ́ẹ̀ lówó lòwúrọ̀ bó dalẹ̀ àrùn òwe àṣẹ wà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀wọ̀n wà nílé lóko àkọ́kọ́ orúkọ tèmi ò yí padà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yẹn mọ̀ sí Fẹsẹ̀ Múlẹ̀ náà ni àti gbogbo yín fún sọ́pọ́ọ̀tì àti gbogbo àwọn olólùfẹ́ ètò aṣojú Oòduà tẹlifíṣàn àti gbogbo yín lágbára Ọlọ́run wíwọlé wa jíjáde wa kò ní já sásán wọn ò ní jọmọ wa gbé o wọn ò ní jí wa gbé o torí àwọn kidnappers ọ̀dájú ni wọn o a ní kó sọ́wọ́ wọn o. àmín. orí Àyìnlá Ọmọwúrà tí mo kọ́ ibà lágbára Ọlọ́run máa fàṣẹ sí kò ní ṣẹlẹ̀ sí wa o wọn ò ní jí wa gbé wọn ò ní jọmọ wa gbé o ojú wa ò dẹ̀ ní fọ́ ìjọba ara a ní di arọ o ẹsẹ̀ wa ò ní gé ọwọ́ wa ò ní gé o lágbára Ọlọ́run gbogbo àwọn tí ó dẹ̀ tọ́dẹ̀ ní àbọ̀ ara kìí pa fi yọ̀ wọ́n o lágbára Ọlọ́run máa bá wa wò wọ́n náà sọ gbogbo àwọn tí àdẹ̀ ní àbọ̀ ara Ọlọ́run ò ní fi àbọ̀ ara kò ní fi fún wa o lágbára Ọlọ́run ẹ ṣé gidi gan. ẹ ṣeun látàárọ̀ bí ẹ ṣe ń tẹ́tí sí wa bí ẹ ṣe ń wò wá ojú tẹ fún wò wá ò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di lágbára Ọlọ́run ohun òkú ọmọ náà máa ń gbé sí ẹ̀yìn mọ́tò wọn ò ní gbókù ọmọ wa bá yín o ẹrù tá lábíàwọ̀ kì í tú ẹnì kankan wọ̀ ní bá wọn tú lágbára Ọlọ́run bá aṣojú Oòduà tẹlifíṣàn ó dìgbà.